káàbọ̀ sórí ìkànnì tó bá dé ìgbà ọkọ tẹ́ wò wá ní abẹ́kẹ́ subscribe kẹ́lẹ́ máa jẹ ìgbádùn gbogbo ṣe náà lágbo òṣèré àti ìròyìn káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo àgbáyé. Ní bọ́ sọ́wọ́ ajínigbé, ní bọ́ sọ́wọ́ ajínipa, ní bọ́ sọ́wọ́ ajínigbowó. Tíṣà lára àwọn tíṣà tí wọ́n jí gbé ní aworo àbí eworo àbí ehoro ẹ̀sí ẹ̀lẹ̀ ó sọ ọ̀rọ̀ ẹnu gùn tápá. Gbogbo àwọn tí wọ́n ń sọ wípé géèmù ni wọ́n play ẹ̀ ní ẹ tó bá ti ń fọ́lò Yorùbáwùyí. Mo sọ ọ̀rọ̀ kan gbà tí mo treat kéèsì wọ́n tó sọ pé ta ló rí géèmù tó wà lára Kini òun smell Kini kan. Mo sọ àwọn ọ̀rọ̀ kan ń bẹ̀. People are saying àwọn ẹ̀ wọ́n ní tì wọ́n ń jẹ bisikíìtì. People are not seeing the trauma. Mo ní àwọn ọmọ yẹn ìmí tí ò máa tọ̀ ọ́ lé mo lápadà máa tọ̀ ọ́ lé nínú wọn. Mo lára àwọn ọmọ yẹn fẹ́yìn tẹ́ bá ń wò mí kí làwọn kọ̀ọ̀kan tí mo sọ ẹ̀yìn tẹ́ bá ń pè lóòótọ́ Yorùbáwùyí fan ni. Many of them máa rí èèyàn tó ń bọ̀ báyìí wọ́n dẹ̀ máa sá lọ. Mo ṣe ń display àwọn ọmọ yẹn bẹ́ẹ̀ ni pé wọ́n kó ọjà sórí àtẹ èmi ò rò bóyá yẹn ló kù for now. Àwọn ọmọ yẹn wọ́n ní láti kó wọn síbì kan for now. Wọ́n ní the therapist tó máa bá wọn tó máa ṣe therapy fún wọn. Bẹ́ẹ̀ tó wọ́n kàn ń display wọn káàkiri bẹ́ẹ̀ ni pé wọ́n ń kó ọjà sórí àtẹ. To the extent pé ẹ̀yin tẹ́ ẹ ṣe show ẹ̀yin tẹ́ ẹ lọ interview àwọn people yìí ẹ rántí pé àwọn agbésùmọ̀mí yìí náà wọ́n wà lọ online. Ẹ má ẹ̀ka torí owó àwọn questions kan ẹ̀ ń béèrè tó jẹ́ wípé ó lè fún àwọn agbésùmọ̀mí ní clue láti counter ìjọba Tinubu tó bá tún fẹ́ lọ rescue àwọn míì. Lóòótọ́ èmi ò gbàdúrà kí mi ìṣẹ̀lẹ̀ o mi ìgbàdúrà kan jí àwọn èèyàn mi ìgbé o ṣùgbọ́n nítorí viewers nítorí tráfíkì nítorí owó in the name of content in the name of femina ẹ̀ ń béèrè àwọn questions nìkan tó yẹ kẹ́ máa béèrè. Àwọn tí wọ́n dẹ̀ kó yìí wọ́n sì wà in trauma wọ́n sì wà traumatized wọ́n máa sọ àwọn nǹkan tí ò yẹ kí wọ́n sọ àwọn questions tẹ́ ń béèrè lọ́wọ́ àwọn tí wọ́n jí gbé yìí ẹ ti ń go deeper jù ẹ ń go deeper ẹ ti ń tọwọ́ bọ ìfun ẹ ń tún fún bọ́dọ̀ tí wọ́n ń pa owó yẹn ẹ ń go deeper jù. Ẹ jọ̀ọ́ ẹ já ṣe díẹ̀díẹ̀ ẹ bá sọ pé máa ya níbù tó bá lọ ya lóru nǹkan. These people are going too far. Ẹ̀yin tẹ́ ń béèrè question lọ́wọ́ àwọn people. Yorùbáwùyí ló kọ̀ Yorùbáwùyí ni mò ń jẹ́. Ìjẹ́ mọ̀ wípé tíṣà kan lára àwọn tí wọ́n jí gbé yẹn gbà tí wọ́n sọ pé wọ́n tán ní àwọn pípù yìí pé wọ́n fi play game ni. Tíṣà kan sọ̀rọ̀ ó ní kódà handcuff tó wà lọ́wọ́ ó lóun ní last person tí wọ́n release. Màá play video ẹ̀ fún yín o. Ó lóun ní last person tí wọ́n release. Ó nígbà orí fẹ́ takò ó ní handcuff tó wà lọ́wọ́ òun ó ní wọ́n sọ pé òun ò lè gbé lọ. Wáyé tó lè fi release àwọn ni wípé tó padà detect pé àwọn ìjọba Nàìjíríà ti lọ kó àwọn family àwọn agbésùnmọ̀mí yẹn ló fi release àwọn. Ó láwọn gan-an júwe ọ̀nà tó ní káwọn máa lọ everybody yada everybody ń sá lọ. Ó ní kì í ṣe pé Nàìjíríà sójà wá bá wọn níbẹ̀ wá kó àwọn. Ó láwọn rìnrìn over 1 hour 30 minutes káwọn tó lọ pàdé àwọn Nigerian soldiers. Ó sọ̀rọ̀ ó pọ̀ tó tú àwọn kalẹ̀ ìwá mi handcuff ọwọ́ ti ẹ̀dà ó ní wọ́n bá handcuff tú ọlọ́mọ ẹ̀kọ́ orí takò wá. Ó ní wọ́n tú handcuff lọ́wọ́ òun ó ní wọn ò rí handcuff tú o. Ìyá mi ní oníbì kan wọ́n yẹ sọ wípé kò lè gbé handcuff yìí lọ o àwọn náà mọ tó wà lára handcuff yẹn. Wọ́n wá ní kó lọ bí ọwọ́ òun in the name of pé wọ́n fẹ́ yọ handcuff tí wọn ó ní kó lọ bí ọwọ́ òun dànù. Bẹ́ẹ̀ tó pé Nigeria army
wọ́n ti fi hàn wọ́n pé àwọn ti gbé àwọn family tí yín náà o ẹnu ẹ̀ ló ti dùn o I will play it for you guys wọ́n ti fi hàn wọ́n pé àwọn ti gbé àwọn family tí yín náà o ó ní bẹ́ẹ̀ nìkan ni wọ́n ti wá sọ pé ẹ má gé lọ́wọ́ o because àwọn náà mọ̀ bẹ́ẹ̀ tẹ́ bá gé lọ́wọ́ nísìn bí wọ́n máa gé ọwọ́ àwọn family tí wọ́n náà tó wà ń lé àwọn kan lè ní stage ni mo fẹ́ sáré play ọmọ yìí tí mo kọ́kọ́ fẹ́ play fún yín ká tó wá lọ sí ọ̀dọ̀ àwọn pípọ̀ yẹn. Ọlọ́run kó bá wa ṣẹ́gun wọn. Màmá ilé ìṣòro ẹ̀yìn kọ́ ló kàn. Mo fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ tí mo sọ fún yín nígbà tí mo ń treat kéèsì ó mà tí mo jẹ́ pé bó ṣe rí tẹ́ ẹ̀yọ́ ọlọ́ọ̀kan ló ti tún sónú wa. Wọ́n dà wọ́n láàmú ìròyìn ní irú òfin wa lábẹ́. Ẹ̀yin èèyàn mi ẹjọ́ mi ìmọ̀ bóyá ẹ̀ ń gbọ́ kíní ṣó fọ́ìsì yẹn because fọ́ìsì yẹn ò lọ sókè dáadáa nítorí ìkọlù ẹ̀ kò rí kọlù ẹ̀ dáadáa mi ò bóyá ẹ̀ ń gbọ́ fọ́ìsì ìyá yẹn ara àwọn ọmọ tí wọ́n jí gbé nì ó wà ní ọ̀dọ̀ ìyá ẹ̀ ó rí pé àwọn èèyàn ń bọ̀ lọ́ọ̀kan ẹ wo ọmọ kékeré yìí wọ́n ló gbé eré wọ́n lè mú ni wọ́n lè mú tó bá dẹ̀ ṣe báyìí lójú ayé báwo ló ṣe máa ṣe tí ọmọ kékeré bá lè rí àlejò tó bá gbé eré tó bá ń sá lọ ẹjọ́ tó bá sùn lóru àwọn ìwà wo ló máa wù ẹ yẹ kí n tún bẹ̀rẹ̀ fún yín ẹ wo ọmọ kékeré yìí àwọn àlejò tó wá bá wọn nílùú yẹn lórí ló bẹ̀ sí máa sá lọ kí tó di pé mo play video mo ti gbàgbé ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ń fún àwọn tí wọ́n tíṣà Mrs. Aremu àbí Alamu lórúkọ wọn wọ́n ní Davido ti fún wọn nílé àwọn èèyàn ti ń fún wọn ní káà oríṣiríṣi mi ò wá láti wá tako Mrs. Alamu o ṣùgbọ́n ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ọba Davido àti gbogbo ẹ̀ ń fún àwọn Mrs. Alamu ní nǹkan mo appreciate yín o mo kí yín mo lù yín lọ́gọ̀ ẹnu ẹ ṣé gan ni ṣùgbọ́n mo fọlọ́run ọba bẹ̀ yín àwọn tíṣà mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n pa ẹ bá wa check on àwọn ìyàwó wọn náà àbí Mrs. Alamu tẹ̀ ń fún ní nǹkan mi fẹ́ sọ ẹni tó bá tọwọ́ bá pò tó bá fúnyàn lówó àbó fúnyàn ní nǹkan kan owó nǹkan ńlá ló ṣe àwọn tíṣà mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n pa ọkọ wọn àbí tí wọ́n pa àwọn ìyàwó wọn kọ́ àwọn ọmọ wọn kọ́ ẹ bá wa rántí Mr. Michael Oyedokun ẹ bá wa rántí tíṣà tí wọ́n pa nígbà tí wọ́n wọ inú skul yẹn gbàrà ẹ bá wa rántí tíṣà kẹta Dikin Ọlálẹ́yẹ ẹ bá wa rántí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ bá wa ṣe ohun tó dáa fún ìyàwó àti àwọn ọmọ wọn kódà tágbára bá wà ẹ bá wa extend ẹ lórí àwọn mílítírì tí wọ́n fara káṣá lórí àwọn àmọ̀tẹ́kùn tó kú dé orí àwọn ọlọ́pàá tó kú ẹ bá wa rántí ìdílé wọn yes Mrs. Alamu might be lucky ó máa fún wọn ní nǹkan mi against ẹ but ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ọba kó má bàa mú ìkùnsínú dání ènìyàn ẹlẹ́ran ara ní gbogbo wa o before you know it ẹ̀rùn ara lè yá àwọn tó kù tí wọ́n pa ọkọ wọn ẹ̀rùn ara lè yá wọn lò wọ́n lè gbà pọ́ Ọlọ́run ló mú wá kíníkan bẹ́ẹ̀ kò sí ẹni tínú ẹ̀ máa dùn remember we are Nigerians ni wá tí wọ́n bá mú náà lọ ládùúgbò yín the first thing tó máa ṣe ni pé wàá yọjú lójú window wọ́n yín náà ti wá náà mú lọ ni wọ́n ò mú náà kíní kan lọ ẹ̀ràn ti pé a máa ń ṣe bẹ́ẹ̀ o tó bá yọjú lójú window tó pé wèrè làwọn pípù yìí o gbogbo náà lọ́ mú lọ ṣá gbogbo náà tó mú lọ yẹn kì í ṣe pé inú ẹ̀ dùn o àbí inú ẹ̀ ò dùn sí o ó rí pé normal thing ni ó yẹ kí wọ́n mú gbogbo náà lọ ni tó bá mú náà street yín lọ tó mú náà street kejì lọ you know how you always feel tó bá wá rí bẹ́ẹ̀ ẹ bá wa rántí àwọn tó kù náà ìjọba àwọn ọmọ kéékèèké yìí ẹ bá wa rántí wọn ẹ bá wa ṣe ohun tó dáa fún wọn kò sí owó tẹ́lẹ̀ fún àwọn opó yẹn tó lè ká ọkọ wọn àdágbé àdáfà àdásùn àdájẹ àdámu ó ti bẹ̀rẹ̀ nínú ayé wọn bẹ́ẹ̀ ṣe wá rántí Mrs. Alamu
the vice proprietor àbí kí lórúkọ vice principal tẹ́ ń fún wọn ní nǹkan wọ́n ti fún wọn ní tẹ́wàá ba ilé tí wọ́n fún wọn wọ́n ti fún wọn nílé wọ́n ti fún wọn ní mọ́tò yes inú mi dùn sí ṣùgbọ́n ẹ má fàárẹ̀ apá kan kẹ́ ẹ dápá kan sí o ẹ má fa orí apá kan kẹ́ ẹ dápá kan sí kódà káwọn èèyàn má máa rò wípé bóyá géèmù ni pẹ̀lú Mrs. Alamu àti àwọn àti bóyá àti whoever because wọ́n padà ró débẹ̀ o ẹ bá wa compensate gbogbo àwọn ìyàwó olóògbé now back to the matter ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ yìí tí mo sọ fún yín wípé mo tó máa ṣe wọ́n Nàìjíríà tó yẹ ká rán àràn let's see this. Mo ṣe rí tá ẹyọ ọlọ́ọ̀kan ló ti tún sọnù wa. Wọ́n dà wọ́n láàmú ìròyìn ní irú òfin wa láti. Wọ́n ní kó bá ti gbé ìyá kọ́ wọ́n mọ̀ nà wọ́n ní. Wọ́n bá ti rántí wa wọ́n sọ̀rọ̀ tó ń bá ṣe báyìí. Ó tẹ̀ ń sọ̀rọ̀ dáadáa ní kílé kí wọ́n fún yín jẹ́ bíbẹ̀. Ó láwọn máa mu gààrí pẹ̀lú síbí kò ní sí ṣúgà. Kí lorúkọ ẹ̀? Táyé. Táíwò Kẹ́hìndé nǹkan. Ó ti lọ aṣọ lọ́jà. Sorry. Ọ̀lẹ́ máa gbọ́ ọ̀rọ̀ ẹ̀. Obìnrin ni. Má ṣe bá fún ìyá sọ pé ní àpò fún wa rẹ̀ yẹ. Ó ti sọ̀rọ̀ sínú inú igbó. Má bẹ̀rù Òṣogbo. Má bẹ̀rù Òṣogbo. Kò sí wàhálà. Nǹkan burúkú ò ní ṣẹlẹ̀ fẹ́ wọn. Mo gbọ́ wípé ilé kan sí ni torí mi ò. pé obìnrin ni ṣùgbọ́n aṣọ ọkùnrin náà wọ̀ fún wọn. For many people saying wọ́n ti neat jù wọ́n ti ṣe kinní kan in fact I don't know ìyá ẹ sọ̀rọ̀. Kọ́lọ̀ nǹkan bá wa ṣẹ́gun wọn. Mo tún fẹ́ bí ilé kan sí ni torí mi ò rí ká lórí fóònù ṣé pé ẹ sọ fún màmá ọmọ yìí nígbà. Ẹ sọ fún alẹ́ àná yìí ńlọ́sẹ̀sẹ̀ ṣe fídíò kọ̀ tó ń pè mí wípé àmọ́ mọ́ òun ọ mọ̀ pé wọ́n kó ọmọ ṣùgbọ́n kọ́ mọ̀ pọ́ mọ òun bẹ́ẹ̀ torí tó bá ṣe pọ́ mọ̀ ni yóò ti débi ṣùgbọ́n àwọn ò sọ fún un mo ní ẹ sáà mọ̀ sọ fún un ẹ jẹ́ máa bọ́lọ̀ mi àtọ́ ọlọ́run kájọ máa jìjà ń káàdì èmi ò sì rí ogun èèyàn kan tó borí ìtọ́lọ́run ọlọ́run sì ṣe fún mi ní ìyanu. A dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Olúwa. Mo sáré play fídíò ìyá yìí gbogbo owó tó bá ní ìyá láyé ní ìmọ̀kan tí fídíò yìí kọ yín bẹ̀tẹ̀ tó kọ́ èmi gbogbo owó tó bá tì ní ìyá láyé make sure pé ìyá ẹ̀ ò tọ́jú ẹ̀ ìyá are special being tí wọ́n máa go through hell tí wọ́n máa pretend bí ẹni pé everything normal when I saw this video mo tún sun ẹkún nípa ìyá mi àwọn ìyá wọ́n máa go through tí nǹkan mi bá wà lẹ́yìn hell wọ́n máa fòrò wọ́n máa dààmú wọ́n á dẹ̀ máa pretend bí ẹni pé everything normal grandma ni o bàtọ́kọ̀ ọmọ lọ sí tọ́kọ̀ ọmọ lẹ́sìn ẹ̀lẹ̀ ìyá ò sọ fún ìyá àbèjì because Kẹ́hìndé ti kú ìyá Kẹ́hìndé ló kú àbí Táyé ìkejì lélẹ́yìn ìyá ò lè sọ fún pé ìkọ́kúnnú àwọn ọmọ wọn ti gbé kan lọ sínú igbó wọ́n ní ìyá ẹ̀ mọ̀ pé wọ́n já àwọn èèyàn gbé ìyá keep on pretending may Elédùmarè bless our mothers òrìṣà bí ìyá ò sí ìyá ni wúrà iyebíye tí ò ṣe fowó rà bó tó bá ní ìyá láyé tọ́jú ìyá ẹ̀ o now let's quickly go to bí bàbá yìí ṣe sọ ọ̀rọ̀ bó tí wọ́n fojú wọn hàn nínú igbó. In school, and as well I was the last person that was released in that bush. Okay. Because the handcuff that was on the both teachers, the teacher is not ordinary teacher, it's even my VP. It's my VP. So I'm the school counselor. So when the handcuff was, there was particularly they wanted to lose the handcuff when we want to hit. So the handcuff, the key now break. So when the key break, that man's hand was loose, so the handcuff was with me till the day they released us. So there was no key to lose the handcuff from my hand. That was the. Mo rò bóyá ká tó continue mo bá àwọn èèyàn wa ẹ̀ ń gbọ́ nígbà tí wọ́n fẹ́ fi wọ́n sílẹ̀ handcuff tó wà lọ́wọ́ bọ̀bọ́ tó wà lọ́wọ́ tíṣà yìí pàtó wọ́n fẹ́ tu wọ́n lọ́wọ́ ẹnìyẹn ń gbọ̀n because wọ́n mọ̀ pé
wọ́n ti àwọn Nigeria police, Nigeria military, Nigeria government wọ́n ti kidnap àwọn family tiwọn náà wọ́n lọ́wọ́ ẹni tó fẹ́ ṣí handcuff yẹn ń gbọ̀n kí ni handcuff yẹn kí ni ẹ̀ wá kán ẹ ká máa gbọ́ nìṣó. The teacher is not ordinary teacher, it's even my VP. It's my VP. So I'm the school counselor. So when the handcuff there was particularly they wanted to lose the handcuff when we want to eat. So the handcuff, the key now break. So when the key break, that man's hand was loose, so the handcuff was with me till the day they released us. So there was no key to lose the handcuff from my hand. That was the way I was carrying the handcuff. So when they released us, everybody had gone. Okay. So they now said, I cannot carry this handcuff home. That they will look for a way to lose the handcuff. So one of them said, maybe they should cut off my hand. Ogunde, ṣé ẹ gbọ́? Ọlọ́mọ ẹ̀kọ́ rí takò wá. So the other side, no, they should not cut off my hand, though. That they should not worry, that they will look for a way to handcuff me. So he now went to look for just small tiny rope. It was the tiny rope he used to lose the handcuff. Okay. So that was. Ṣé pé àwọn expert àwọn tó ṣiṣẹ́ àwọn tí wọ́n lè fi tiny rope okùn tínrín tí wọ́n lè fi ṣí handcuff àbí handcuff ni tó lè fi tiny rope uncuff him. Àwọn tó ṣiṣẹ́ yìí àwọn eléyìí kì í ṣe kékeré o but Nigerians keep on saying wọ́n pọ́n stage ẹ̀ wọ́n náà gbé rẹ̀ lẹ́ẹ̀kan fi stage. Continue. How I was also released. Okay. So my people had gone far. I don't know how where the route they took. I was just hearing their sound. So I was just running towards a direction. Their commander called me again. He pointed gun at me. He said, "Come." When he pointed gun at me, he said, "Come." I was afraid that only me in this group. Is this how I'm going to die? That's so he told me to come back. The ISWAP commander, the terrorist commander. The one inside the bush, their commander inside the bush. I can say maybe their chief commander. Let me put it that way. Their chief commander. He called me because I should come. So where am I going? I said I don't know where I thought this is the route my people passed. Now told me to come. So when I got to him, he told me that I should take this route. That this is the route he took. So I now run to the direction he told me they took. So he followed me. So as I was running, I was looking at the back so that he won't shoot me. So we trekked from that place, like let me say, like 40 to 1 hour to where they provided motorcycle, bike okada that took us from that bush to near the nearest village. Okay, so when we got to, when it was for like let me say 1 hour 30 minutes to that village, they now stopped. They said they can't go further again. So that was where they stopped and they told us to move with our leg. Okay. So we moved for 1 hour 30 minutes with our leg, both the principal, the VP, the staff, the students, and the purpose. So we trekked for 1 hour 30 minutes before we get to where those things are going to rescue. Government sent to come and rescue us with. Bí máa ṣe bó ṣe explain ni báwo lẹ ṣe rò pé ó ṣe ń feel nígbà tí wọ́n release gbogbo wọn tán ní kó máa lọ. Tó wá dé orí tiẹ̀ lọ́mọ yẹ kó rí takò wá tí wọ́n fẹ́ tú handcuff ní ọwọ́ ẹ̀ tí wọ́n ní ẹni tó fẹ́ tú handcuff lọ́wọ́ ẹ̀ ara ẹ̀ ń gbọ̀n because wọ́n mọ̀ pé àwọn soldiers yẹn ti round àwọn up. Tí n tó fẹ́ fi tú handcuff wá kán tí wọ́n wá ní handcuff yóò dẹ̀ lè gbé lọ o ẹ gé ọwọ́ ẹ̀. Àwọn ṣé ó máa ní nǹkan tó máa ṣẹlẹ̀ lé pé ẹyẹ ò ní sọ fẹ́ yẹ kókò bọ̀. Nígbà tí wọ́n release wọn pé ó yá gbóyè máa lọ àwọn tó kù ti yá dànù àwọn tó kù ti sá lọ òun nìkan ló ṣẹ́kù kódà I have a video where he was explaining wípé àwọn tíṣà méjèèjì tí wọ́n pa yẹn pé Mr. Oyedokun Michael wọ́n ní wọ́n bá fóònù ní àpò wọn lẹ́yìn tí ọ̀gá wọn ti sọ pé ọ̀gá àwọn ISWAP sọ pé àwọn àṣàrù pé no phone o everybody ẹ surrender fóònù yín wọ́n níbẹ̀ tí fóònù wà ní àpò Mr. Michael jẹ́ kí wọ́n mú ọlọ́pàá pé wọ́n against òfin àwọn. Wọ́n ní wọ́n bá fóònù lápò òun tó bá yẹ pé fóònù yẹn wọ́n rí opportunity tó yẹ pé ló escape wọn nísìn
Amania, teacher is a brave man. No, Mr. Michael is a brave man. Tọ́ni kan surrender mo phone báyìí. Bàbá yẹn ò surrender tí wọ́n àbí wọ́n submit ẹ̀ àbí wọ́n mú kan sẹ́yìn. Ọlọ́run má jẹ́ àjẹ̀bí. Ọlọ́run má sọ ọgbọ́n di àgọ̀ mọ́ wa lọ́wọ́. Má yẹ ká jẹ̀bi Ọlọ́run. Because má yẹ ká jẹ̀bi má yẹ ká àgbákò ni. Mr. Sakios Olatunde, à ń gbọ́ pé kidnapping yẹn pé wọ́n stage ẹ̀ ní pé irọ́ ni. Ẹ dákun sẹ́ni bá àtàlẹ́ ìmọ̀tàmọ́lẹ̀ sí láàrin ìṣẹ́jú kan. Gbogbo àwọn tí wọ́n sọ pé wọ́n stage ẹ̀ yẹn wọ́n mọ nǹkan tí wọ́n sọ ni. Bẹ́ẹ̀ kí wọ́n stage ẹ̀ ni ṣé wọ́n pààyàn méjì tí wọ́n pa ni. Bẹ́ẹ̀ kí wọ́n stage ẹ̀ ni àwọn nǹkan tá a go through níbẹ̀ yóò dáadáa. Lóòótọ́ wọ́n sọ pé àwọn ọmọ wọ aṣọ àǹkárá pé wọ́n dáṣọ fún wọn. Ṣé wọn sí lọ́yọ̀ state ni àbí wọ́n gbogbo tí wọ́n di wọn mọ̀ pé gọ́ọ̀mẹ̀ntì ti ní ká wọ́n wọ aṣọ ìbílẹ̀ lọ́jọ́ Friday. Báṣọ ìbílẹ̀ ní gbogbo primary school àwọn private school wọ́n ń wọ̀ ní Friday. Àwa tíṣà náà aṣọ ìbílẹ̀ láwọ̀ àwọn ọmọ secondary school wa aṣọ school ni wọ́n wọ̀ ní tó jọjọ Friday. Náà sì wọ́n sọ pé aṣọ wọn nìtì. Àwọn tó wà níbẹ̀ àwọn tó àbúdọ̀tì wa àwọn náà máa ń bá wọn fọ aṣọ wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan táwọn náà bá rí pa àti ń rùn. Ṣùgbọ́n àwa táwa jẹ́ tíṣà àwọn ìbá ṣe dọ̀tí ni wọ́n ń rùn bọ̀ bó ṣe rí lẹ́nu wa bí òkété tó ṣẹ̀ṣẹ̀ jáde lẹ́nu sà. So gbogbo àwọn tó sọ báyẹn wọ́n stage ẹ̀ ni o. They are all telling lies. It was not staged. It was real. So please stop saying all those kind of news. God bless you, sir. Àmọ́ kátó bọ̀sọ́sì ìkù kátó continue. Tẹ̀bá rántí pé mo sọ ọ̀rọ̀ kan fún yín. Ẹgbọ́n kan tí tí àyè sọ, ó ní àwọn ọmọ yẹn wípé àwọn agbésùnmọ̀mí náà máa ń bá wọn fọ aṣọ wọn tó máa rí pé ó ti dọ̀tí. Yorùbá wuyẹ pàtẹ́wọ́ fún mi o. Mi kàn lọ sí school ni o. Mi kàn kàwé ni. Ọlọ́run ní kí nǹkan díẹ̀díẹ̀ máa yé mi. Mo sọ fún yín pé àwọn ọmọdé wọn kì í ṣe normal kidnapping. Wọ́n ò rà àwọn ètò hostage ni. Mo sọ fún yín wípé àwọn tí wọ́n jí wọn gbé wọn ò ní fẹ́ kí wọ́n kú. Àwọn méjì wọ́n lè pààyàn kọ́tà máa ń tiẹ̀ wọ́n lè tiẹ̀ lọ́pọ̀ bí upstairs ní irú Amẹ́ríkà mi tó pé àwọn ọlọ́pàá ti káàkiri wọ́n lè tìyàn kan bọ́lá tòkè kọ́ máa ń kórí takò wá. Tí àti àwọn mọ̀ pé wọ́n bá fóònù ní àpò Mr. Michael ni. Wọ́n ní àwọn ni wọ́n ń bá wọn fọ aṣọ. Hostage ni wọ́n. Kódà tí kò bá ní asthma nínú wọn wọ́n máa release ẹ̀. Àbí tí gìrì bá gbé kan àbí wárápá bá gbé nìkan nínú wọn wọn ò ní pa. These people are not akàn béèrè fún owó. Nǹkan tí wọ́n ń béèrè fún ni pé ẹ fi olórí àwọn tó wà lọ́dọ̀ yìí sílẹ̀. Ẹ fi olórí wọn sílẹ̀. Ẹ wá fi olórí wa sílẹ̀ àwọn náà kó àwọn ọmọ yín kalẹ̀. Nǹkan tí wọ́n béèrè fún nìyẹn. Tọ́kọ́ wọn bèèrè pé àti kó wọn o ẹ lọ bí ti ilẹ̀ Haúsá ẹ lọ mú 5 million wá ẹ lọ mú 500 million wá. A máa ní pé àwọn ajínigbé but àwọn eléyìí agbésùnmọ̀mí original ni wọ́n fẹ́ ṣe trade by barter ni and ìjọba Nàìjíríà refuse láti negotiate pẹ̀lú wọn. Ẹgbọ́n kan tí tíṣà yẹn sọ pé ìgbà tó ń tú cuff ní ọwọ́ òun yẹn handcuff ó ní ọwọ́ ẹni tó ń tu yẹn olówó ẹ̀ ń gbọ̀n because àwọn mọ̀ pé ọwọ́ pálábá ti ségi and people are saying one stage I don't know. Nigerians are something else. Bom baba. Ọgbọ́n mi kọ́ agbára mi máa kọ́. Ọgbọ́n mi kọ́ agbára mi máa kọ́. Ọgbọ́n mi kọ́ agbára mi máa kọ́. Ìwà láàyè mi agbára Jésù ni. Ajá mi rè dé ẹ̀kún, ó mẹ́ràn wálé. Òkúta mi rè léyìn kòkò, ẹran pẹ̀ràn jẹ. Bàbá ìwọ ni agbára mi máa kọ́. Orúkọ mi ni Kánsẹ́lọ̀ Ọlátúndé TI SORO. Ẹ wo jẹ́ sùkúl kánsẹ́lọ̀ Jesus Christ ni o. Àwọn ISWAP kan wá láti wọ́n kó àwọn ọmọ ní May 15, 2026.
community high school àwòrò ẹ̀sìn ẹ̀lẹ̀ ní Oríire ní Ògbómọ̀ṣọ́ Ọ̀yọ́ state. So mo ń fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba fún oore ọ̀fẹ́ àti àǹfààní tó fi fún mi tá a fi lọ láyọ̀ tí mo fi lọ láyọ̀ tí mo fi bọ̀ láyọ̀ tí mo sì délé láyọ̀ tí mo bá àwọn ẹbí àti ará ní ayọ̀ àti àlàáfíà. Bákan náà ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àgbáyé fún àdúrà àti àǹfààní tí wọ́n ní tí wọ́n ń lò lórí ayé wa bí wọ́n ṣe ń bá ìjọba sọ̀rọ̀ báwọn tó yẹ kí wọ́n bá sọ̀rọ̀ bí wọ́n ṣe ń bá wọn sọ̀rọ̀ mo dúpẹ́ lọ́wọ́ wọn. Bákan náà ni mo dúpẹ́ lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè President Bọ́lá Ahmed Tinubu fún ipa tí wọ́n kó. Bákan náà ni mo dúpẹ́ lọ́wọ́ gọ́vnọ̀ ẹnjìníà Ṣèyí Mákindé fún ipa tí wọ́n kó lórí ayé wa nígbà tí a wà níbẹ̀. Bí tó máa ń sọ̀rọ̀ nípa òkùnkùn mo lè ṣe mọ nǹkan tó ń jẹ́ òkùnkùn ní ìgbà táwa níbẹ̀ àgbọ̀ nǹkan kan àmọ́ nǹkan kan àmọ́ bí táwa bóyá yìí la wà ní bóyá àtìkú ni àmọ́ nǹkan kan bóyá Nàìjíríà la wà bóyá bòmí la wà àmọ́ nǹkan kan. Helicopter lásán tó ń wá ló jẹ́ ká mọ̀ wípé a ṣì wà láàyè ọpẹ́ ni fún Ọlọ́run. Bákan náà ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn lọ́balọ́ba bẹ̀rẹ̀ látòrí ọba Gandhi méjì yàyà mẹ́fà bàbá gidi ni wọ́n bàbá rere ni wọ́n orí ìfẹ́ tí wọ́n ṣe àti àwọn lọ́balọ́ba tí wọ́n jọ kọ́wọ́ rìn. Ẹ jọ máa béèrè question kan mi rò bí gbogbo wa gbọ́ wípé máa yẹn sọ pé àwọn ò mọ bí táwọn wà bóyá ayé ni bóyá ọ̀run bóyá Nàìjíríà ni bóyá ìlú mi aside fún kinní kan tó ń fò kí ló sọ pé máa ń fò táwọn fi mọ̀ pé àwọn sì wà ní Nàìjíríà kí ni wọ́n sọ wípé ó máa ń kọjá ní every kí ni wọ́n sọ pé ó máa ń kọjá ní every time ẹ jọ̀ọ́ mo fẹ́ wò bóyá àwọn èèyàn wà pẹ̀lú mi kí ni wọ́n sọ wípé ó máa ń kọjá ní every time níbi tí wọ́n jí wọn gbé sí mo fẹ́ mọ̀ bóyá àwọn èèyàn ò tí ì sùn mo fẹ́ mọ̀ bóyá àwọn èèyàn wọ́n ń tẹ̀lé show yìí àbí mo kàn ń ṣe show àwọn èèyàn listen sí wọ́n ní kinní kan máa ń kọjá à ń bọ̀ lórí ẹ̀ nítorí máa ń kọjá yẹn ẹnìkan ní drone prince drone kọ́ ẹ máa lọ tún show yìí gbọ́ láti ilẹ̀ ẹ tó bá mọ̀ ẹ máa bá mi kọ sí comment section kásáré gbọ́ fídíò yìí lẹ́yìn fídíò yìí káwọn èèyàn wá pè wọlé let's listen to this guy. sọ̀rọ̀ sókè díẹ̀. Bello Hasan. kí lorúkọ ẹ̀ lè kàn sí. Bello Hasan. òkè ṣó lè ṣàlàyé fún wa àwọn nǹkan tí ojú ẹ̀ rí nígbà tẹ wà nínú ìlú yìí. ẹ̀rù ìgbà tá a wà ń bẹ̀ ẹ̀rù ń bà mí pé àwọn ìyá mi wà nílé èmi nìkan mo wà ń bẹ̀ kò sẹ́ni tó máa gbà mí lẹ̀ ẹ̀rù ń bà mí. ọjọ́ tán wá gbé yín gangan níbo ni wọ́n wà nígbà yẹn. kí ló ń ṣe lọ́wọ́ ní school nígbà tí ṣó lè ṣàlàyé fún wa bó ṣe wọlé. mi ò mọ bó ṣe wọlé o àmọ́ à ń ṣe test lọ ní school jọ yìí wọ́n fi dé. so kí ni wọ́n sọ fún yín kí ni wọ́n sọ sí yín tẹ́ fi tẹ̀lé wọn àbí kí lẹ rí gangan tó ṣẹlẹ̀ tẹ́ fi tẹ̀lé wọn. ìbọn tán kó dání jọ yìí táyìn yẹn. so nígbà tí gbogbo. ló jẹ́ ká tẹ̀lé wọn jọ nígbà kan kó bàdá ní táláwọn ènìyàn ló jẹ́ ká tẹ̀lé wọn. táwa ń lọ kí ló ṣẹlẹ̀ gangan níbo ṣó mọ àwọn ibi táwọn mú yín gbà. rárá bí wákàtí bíi mélòó lẹ fi rìn. àbọ̀jọ́ mélòó. ọjọ́ kan náà la fi rìn. pẹ̀lú wákàtí mélòó. nǹkan bí aago méje a débi tá à ń lọ bí. láti ibi àárọ̀ tó ti gbé yín. kò látìgbà tẹ́ ti débi tẹ́ lọ yẹn ẹ̀ kúrò ń bẹ̀. a kúrò ń bẹ̀ a máa ń lọ káàkiri. Kínú báwo lẹ ṣe wá ń jẹun kí ló ń fún yín. wọ́n fún wa ní ráìsì. sísè àwọn ni wọ́n máa sè é. tóbìnrin wà láàrin wọn ni. kò sí. àwọn ọkùnrin yẹn náà ló máa ń ṣe ráìsì. bẹ́ẹ̀. sẹ́yìn máa ń bá wọn ṣiṣẹ́ kankan. rárá o lẹ́yìn àwọn obìnrin wa ni wọ́n ní kí wọ́n máa dáná fún wa nígbà tó sì yà díẹ̀ wọ́n gbà lọ́wọ́ wọn ń ṣe fúnra wọn. tí wọ́n fìyà jẹ anybody ní sá.
wọn kì í jẹ́ lẹ́yìn àwọn tíṣà ṣùgbọ́n tí wọ́n ń ná lásán. ṣé wọ́n gbà yín láyè láti máa ṣe nǹkan tó wù yín lẹ̀? rárá o. lọ́jọ́ tí wọ́n pa Mr. Michael ojú ẹ̀ rí bó ṣe pa wọ́n? rárá o, ojú mi ò rí o. ibo ló gbé wọn lọ tó ti lọ pa wọ́n? wọ́n mú wọn lọ sí kóòtù. wọ́n mú kó láàrin. bẹ́ẹ̀ ìgbà tí wọ́n á dé wọ́n sọ fún yín pé ìgbà tí wọ́n padà tẹ́ ẹ̀ rí Mr. Michael ẹ̀ wò pé kí ló ṣẹlẹ̀. ìgbà tá a ti gbọ́ ariwo wọn ibẹ̀ lánàá ìgbà tán sì dé wọn mú wọn padà. díkì ńkọ́. bá ṣe ṣe fún wọn náà. ṣó o lè rántí irú àwọn èdè tí wọ́n sọ tó máa ń sọ òyìnbó sí àbáwúsá àbí ẹ̀gbọ́n àwọn nǹkan tó máa ń sọ. wọ́n máa sọ òyìnbó ẹ dẹ̀ máa sọ haúsá wọ́n máa sọ fúlàní. máa sọ fúlàní. sójú pa yín sórùn pa yín. tí wọ́n nínú ilé kan tó máa ń pè é. tójú bá ti ń lọ wọn máa dùn àrábò wọn máa dùn àrábò lọ. wọ́n á dọ̀rọ̀ abó yín mọ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni. ọ̀run kọ́. tóòrùn bá ràn ìgbà tó jẹ́ pábẹ́ gi ètí bá rán sì ń wá tó jóye rẹ̀ ẹ̀mí mi nà wá. Okay, and I notice pé nígbà tí wọ́n fi yín sílẹ̀ aṣọ tẹ́ ẹ wọ̀ kò dọ̀tí tẹ́lẹ̀ ṣé bí uniform náà fi kó yín gbà tán kó yín. bẹ́ẹ̀ ni uniform yẹn náà làwọn. mo bọ̀ nígbà tá a rí fọ́tò ọ̀tọ̀ làwọn aṣọ tẹ́ ẹ wọ̀ tá ló fún yín láṣọ tẹ́ ẹ change. ta change bá nígbà ìgbà tá a dé bàdàn yẹn ni. nígbà tẹ́ ẹ sọ àlọ́ gbọmọṣọ fẹ́ tó lọ ara wọn. ìbàdàn lálọ́ sí ti gbà tá a yé wọn fi wálé. òkè ìgbà iná ṣẹ̀wá fún yín láṣọ wọn. bẹ́ẹ̀ ni. pẹ̀lẹ́ báwo ló ṣe yí. kọ látìgbà tó ti dé ṣé ẹ̀rù máa bà ẹ́. ẹ̀rù bà mí. ọmọ líle ní ẹ o. tó ti padà sí school. a ṣẹ̀ṣẹ̀ dé lánàá náà. okay so ìgbà wo ló fẹ́ padà sí school. má parọ́. tó wù ẹ́ kó tún padà sí school láàrin agbègbè yìí. tọ́lọ̀ bá kọ́ máa padà sí school àmọ́ tọ́lọ̀ bá kọ́ máa padà lágbègbè. ọmọ ọdún mélòó ni ẹ. 15 years. báwo ló ṣe rí lára ẹ nígbà tó rí dádì àti mọ́mì kan àwọn àbúrò ẹ. inú mi dùn. ṣé o lè sọ fún wa àwọn tí wọ́n mú yẹn wọ́n tó bí mélòó. mi ò mọ iye wọn àmọ́ wọ́n pọ̀. yàtọ̀ sáwọn tó wá gbé yín yẹn ṣé ẹ tún pàdé àwọn míì nínú bẹ̀ àbáwọn yẹn náà ni. àwọn yẹn náà. ok o ṣe pẹ̀lẹ́ kí ló pẹ̀lẹ́ kan sí. bílò àzá. ọlọ́run á máa fi ṣe àṣọ pẹ̀lẹ́. ẹ jọ torí Ọlọ́run ẹ̀yin tẹ́ bá ń wo show yẹn bá wa kọ sí comment section pé kí ìjọba kí wọ́n rántí ẹni sùsà kí wọ́n rántí àwọn tí wọ́n pa ọkọ wọn ẹ bá wa help wọn ẹjọ ẹ ká lẹ́sà. ẹ kújọ mẹ́ta ẹ kú iṣẹ́ takuntakun helicopter ni o. helicopter ok ẹ ṣeun àwọn ẹgbẹ́ tí wọ́n máa ń kọ́ helicopter. helicopter ni. ok ẹ ṣeun gan bàbá wa. helicopter ló dà kọ́ ẹ ti kú iṣẹ́ náà. ẹ ṣeun sà. àwọn alálẹ̀ wọ́n á san yín lẹ́sàn-án rẹ̀. àṣẹ àṣẹ òbí. ó ti pẹ́ tí èmi gan ti dá sí ètò bẹ́ẹ̀ àwọn kìnìyàn ni wọ́n kúrò sí YouTube wọn ẹ̀sẹ̀ tó dánlódò mi ni tó fà nìyẹn tẹ́ fi gbèrò mi. ok ẹ ṣe gan ni ẹ kó ètò ẹ máa fẹ́ tó lọ. à ń bá a bọ̀ ẹ ṣeun sà. bàbá wa ẹ má bínú pé mo sáré pọ̀ sí i. àwọn èèyàn wa ojú àwọn èèyàn rówó orí ọmọ orí àìkú baálé ọ̀rọ̀ ṣe rí Nigeria government wọ́n ń ṣe nǹkan tó yẹ pé ó kù díẹ̀ àbó púpọ̀ káàtó àwọn ọmọ yìí to me o mi ìmọ̀ yín tẹ̀ ń wò mí o to me lọ́wọ́ yìí àwọn ọmọ yìí ó yẹ kó sì wà ní abẹ́ ìjọba bí mo ṣe fẹ́ pùtì ẹ̀ nìyẹn o àwọn ọmọ ó yẹ kí wọ́n sì wà ní abẹ́ ìjọba fún ìtọ́jú tó péye kí ìjọba sì máa tọ́jú àwọn ọmọ yìí ṣé rí gbogbo àwọn nǹkan tí wọ́n ń béèrè lọ́wọ́ wọn yìí
nítorí ẹ̀rí olè bẹ mí o mo fọlọ́n bá búra ó ń ṣe àwàdà ni yóò ní bàbá yìí máa tọ̀ ọ́ lé ó dín ọjọ́ kan ní èní tá a jí báyìí tó máa ní a kí ló ṣe ó tọ̀ ọ́ lé ó dín ọjọ́ kan léèní kò tí ì rí dáadáa sísítẹ̀mù yẹn ò tí ì clear sí lójú dáadáa ẹ̀yin olórí wa how do we stop this ṣé how do we ni àbí how do àwọn olórí wa bọ́dọ̀ tó máa stop kìíní tó ń ṣẹlẹ̀ yìí because ó ní láti stop o àwọn owó tí wọ́n kó ní Nàìjíríà nígbà kan màá play ẹ̀ fún yín bí Nàìjíríà ṣe yá àjọ àgbáyé lówó I will play it for you Nàìjíríà ṣe mọ̀ wípé Nàìjíríà yá àjọ àgbá ẹlòmíì kan tó bá tiẹ̀ gbọ́gbọ́n lè sunkún but I will still play it for you Nàìjíríà yá àjọ àgbáyé ní owó ní 70s àwọn owó tí Nàìjíríà yọ àjọ àgbáyé nígbà yẹn kí ni Nàìjíríà ń tà ṣé àwọn resources tí wọ́n rí nísìn ṣé ó tó yìí tí wọ́n rí nígbà tí wọ́n ń yá àrùn kí lórúkọ ẹ̀ àjọ àgbáyé lówó then kí wọ́n ló fa problem tí Nàìjíríà wá fi di onígbèsè I just want to know ẹ̀dẹ́gbẹ́ mò ń wá fídíò kan tí mo fẹ́ play ni mo kàn fẹ́ káwọn ẹ bá mi dá sí ni o ìgbà tí Nàìjíríà ń yá àjọ àgbáyé lówó kí ni wọ́n ń tà. Abdulrahman Abdulrasaki tàwa ní Kwara. Kí ló dé kí la ṣe fún yín kí ló dé tani kí Sunday Igboho mọ̀ wá mọ́ ẹ jẹ́ kí Sunday Igboho wá ẹ dákun ẹ jẹ́ kí Sunday Igboho. Kwara àwọn ìró ẹkùn wọ́n ní wọ́n ti bọ́ta àwọn ará Kwara ń pariwo pé ẹjọ́ ẹgbà wọn pípa yìí pọ̀jù ní Kwara wọ́n wá bọ́ta wọ́n ní kó máa wọn polówó Sunday Adéyẹmọ Ìgbòho ṣá kó máa bọ̀ ní Kwara wọ́n ní gọ́vnà Kwara ní pé kí Sunday Igboho má wá sí Kwara ẹ jẹ́ ká play o kí tó lọ síbi owó tí wọ́n yá. Asaki kí ló dé kí la ṣe fún yín kí ló dé tani kí Sunday Igboho mọ̀ wá mọ́ Abdulrahman Abdulrasaki kí ló dé kí la ṣe fún yín kí ló dé tani kí Sunday Igboho mọ̀ wá mọ́ ẹ jẹ́ kí Sunday Igboho wá ẹ dákun ẹ jẹ́ kí Sunday Igboho wá ẹjọ́ wa ṣe ń tagbára rẹ̀ bá ká fún wa á ṣàlàyé fún kò ní mú ẹni tí ò yẹ kó mú kò ní pa ẹni tí ò yẹ kó pa á ṣàlàyé fún ipe Fúlàní pọ̀ ń Kwara àwọn Fúlàní tó sì ti tó hàn lémọ̀ náà wà ń bẹ̀ ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ wọn wà àwa tá a kọ́lé dẹni tí ń gbélé ńlé ó dẹni tí ń rẹ́ǹtì ilé kí ẹni tí ń gbé yàrá méjì dẹni táwọn ń gbé yàrá táwọn bíi mẹ́jọ ń gbénu yàrá kan gbogbo èèyàn kọ́ ló lè lọlé gbogbo ìlú ló ti dáwóró tán ẹ dákun torí Ọlọ́run kí ló dé tẹni kí Sunday Igboho wọn tún wá mọ́ ẹ dákun kò ní ìdíkà ẹ náwó fún wa wá gbóná náà dáwó jọ gbogbo gbóná ẹ dìde ìlú ẹnìkọ̀ọ̀kan wá ti bàjẹ́ tán kí náà ṣe ẹ dákun ẹ wo tọ́lọ̀ mọ́ wa la ẹ wo tàwa tá a jókòó ẹ dákun ẹ wo tàwa tá a jókòó àtijọ́ ní tani tí ń bọ̀ nínú mi ti dùn kó sì bá wọn forest guard bí àwọn vigilante ọdẹ kó bá wọn ṣiṣẹ́ pọ̀ àwọn yìí wọ́n lè control rẹ̀. ẹ̀yin tó mọ obìnrin tó ń sọ̀rọ̀ yìí ẹ̀yin tẹ́ bá mọ obìnrin tó ń sọ̀rọ̀ yìí opó lòun náà o ara àwọn olórí àwọn ọlọ́dẹ ní Kwara State ní ọkọ ẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n pa ní Kwara State nínú àwọn ọdẹ 16 tí wọ́n pa obìnrin yìí ló ń sunkún nígbà tí wọ́n pa àwọn ọdẹ lókè ọdẹ tó ṣòfídìí ọkọ ẹ̀ wípé ọkọ òun ní àbúrò ọkọ òun ní wọ́n pa ọkọ ẹ̀ wọ́n pa àbúrò ọkọ ẹ̀ wọ́n pa ọ̀rẹ́ ọkọ ẹ̀ wọ́n lẹ́bíwọ̀dì ti sá kúrò nílé ẹjọ́ kí lẹ lérò pé gómìnà tiwa gómìnà Abdulrasaki Abdulramonu kí lẹ lérò pé ó mú gọ́vnà Kwara State tó fi ń sọ wípé láé ìwé ẹkùn gbọ́dọ̀ wá sí Kwara State
ẹ bá wa gbóhùn sókè ẹ bá wa dá sí i. Ẹ kálẹ́ máa. Ẹ kú dédé àsìkò yóò bá mi. Kálẹ́ máa ìyá wa Yorùbá wò. Ẹ ṣeun à ń gbọ́ yẹ káàbọ̀ sà. Ẹ kú ètò náà. Àjọ ń ṣe. Ọlọ́run yóò máa bá yín gbé máa. Àṣẹ. Agbára Ọlọ́run tẹ̀lé dára yín. Àṣẹ. Kò ní bàjẹ́ fún yín o, ẹni sì rìn o. Àṣẹ. Agbára Ọlọ́run. Àṣẹ. Ẹni pàdé tí ó jẹ yín. Mo tí ó jẹ yín ò ní pàdé yín. Agbára Ọlọ́run tẹ̀lé dára yín. Àti ó gba wa ìran ojúlówó ọmọ ọkọ Yorùbá náà. Ẹ̀rọ mọ̀. Aláàkọ́ ọ̀rọ̀ mi ni wípé kí n tún ṣàdúrà fún bàbá àti Sunday Igboho pé ààbò Ọlọ́run yóò máa bá wọn gbé lẹ́ẹ̀kan sí i ẹbí tara wọn agbára Ọlọ́run gbogbo ibikíbi tí wọ́n bá rìn sí ààbò Ọlọ́run yóò máa bá wọn gbé yóò máa wà pẹ̀lú wọn lágbára Ọlọ́run wọn ní pàdé ojú ọjẹ wọn ojú ọjẹ wọn ò ní pàdé wọn lágbára Ọlọ́run. Ẹ ṣé o kọ ní gift o àṣẹ. gbogbo àwọn ọ̀tá wọn á parẹ́ máyé láàánú lágbára Ọlọ́run láìpẹ́ láìjìnà yìí lágbára Ọlọ́run ọ̀tá lé ní ọ̀tá òde ni àwọn tí jẹ́ ń kó mọ́ra kiri ni bọ́tà bá wà láàrin wọn ọlọ́ọ̀bọ nìkan lọ́jọ́ ni yóò pa wọ́n rẹ́ pẹ̀lú ògo Ọlọ́run tọmọtọmọ wọn. tó aláàkọ́ ọ̀rọ̀ mi tí mo fẹ́ sọ ni wípé ṣe rí ibi tí ọ̀rọ̀ dé yìí màmá mi Yorùbá wuyì àfi kí Ọlọ́run kó ṣàánú àwa ìran Yorùbá ni o. nítorí wípé gẹ́gẹ́ bí mi ṣe máa ń sọ kí bàbá Bọ́lá Ahmed Tinubu kí wọ́n dákun kí wọ́n jẹ́wọ́ pé lóòótọ́ ojúlówó ọmọ ọkọ Yorùbá làwọn kí wọ́n dákun gbogbo Yorùbá gidi iná ni a fi títóbi Ọlọ́run ọba iná a fi títóbi Ọlọ́run ọba a fi bẹ̀ wọ́n kí wọ́n dákun kí gbogbo àwọn tí wọ́n bá súnmọ́ wọn náà látòrí àwọn ọmọ wọn a bẹ̀ àwọn ọmọ wọn náà kí wọ́n dákun a fi agbára gbogbo àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá a fi bẹ̀ wọ́n a fi ẹ̀mí wọn tí wọ́n fi ń mí a fi bẹ̀ wọ́n àwọn ìran Yorùbá fi bẹ̀ wọ́n kí wọ́n dákun kí wọ́n tètè bá wa wá ọ̀nà àbáyọ ní ilẹ̀ Yorùbá ní kíákíá kí wọ́n dákun kí wọ́n jọ ní a bẹ̀ wọ́n nítorí wípé orí ìlú tí wọ́n ń pè ní orílẹ̀-èdè tírù kan báyìí bá ti ń ṣẹlẹ̀ kò sí bí lọ́síwájú ṣe fẹ́ wà níbẹ̀ láyéláyé kò sí orílẹ̀-èdè tó yẹ kéèyàn máa gbọ́ wípé àjògì wá ṣe bí ọmọ onílé lérí àwọn tí wọ́n ní tó ṣe páwọn ni wọ́n ní ilé wọn ọ̀nà wo láyé ti gbàgbà àwọn ará bíbà yìí ṣebí àwa náà la fi àyè yẹn lẹ̀ fún wọn tí wọ́n fi ń ṣe bí ọmọ onílé àwọn owó ti ní àwa náà àwọn bàbá Bọ́lá Ahmed ti ń ṣàdarí lé wa lérí náà ni àwọn bàbá wa náà ni àwọn bàbá wa àwọn náà ni wọ́n fi àyè yẹn lẹ̀ fún wọn nígbà tí àwọn àjògì ń pa wá tí a lè máa wòran náà a lè káwọ́ gbéra ṣé ká káwọ́ gbéra ká máa wò wọ́n kí wọ́n fi pa wá tó lẹ́yìn ọ̀kan ní. bàbá wa kí lẹ rí sí Kwara State Government tó ní kí ò gbàrú ẹkùn láàyè ó ní kí Sunday Igboho máa wọ Kwara. bàbá mi tẹ́rí mo fẹ́ kẹsẹ́ bá a sọ́lá ìṣẹ́jú méjì torí ilẹ̀ tuntun mo fẹ́ sáré pílẹ̀ fídíò kan fáwọn èèyàn kí wọ́n ní tó ṣẹlẹ̀ ní Kwara. tẹ́rí tí mo rí sí ni wípé ṣé bí irú ẹkùn yìí ṣé bí láti òkè wa ni wọ́n ti approve ẹ̀. bẹ́ẹ̀ni. ìgbà tó jẹ́ pé láti òkè wa iná ni wọ́n ti approve ẹ̀. ìgbésẹ̀ tó wà fún wa tá a máa gbé ọ wà lọ́dọ̀ gbogbo àwọn bàbá wa Olúbàdàn yẹn bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ àwọn bàbá wa Olúgbọ́n gbogbo àwọn ọba gidi tí wọ́n jójúlówó ọmọ ọkọ Yorùbá ní gbogbo ilẹ̀ Yorùbá káàkiri kí wọ́n bá wa pera kí wọ́n bá wa mọ bí wọ́n ti bá wa gbé ìgbésẹ̀ yẹn láàrin ara wọn nítorí wípé gbogbo pípọ̀ ní ìjàmbá tí ń ṣẹlẹ̀ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá àti Kwara yẹn wá ni láti ìlú Ìlọrin yẹn wá iná ni a ti ń dojúkọ gbogbo ìṣòro tá à ń dojúkọ nílẹ̀ Yorùbá láì ti dojúkọ ogun tí ń ṣẹlẹ̀ nílùú Kwara yẹn ká tó lè máa ṣẹ́ àwọn tó wà ní ọ̀dọ̀ wa bíbá yìí yóò máa le gan yóò le gidigidi gan
àfi tá a bá tó dáwọ́ ti Kwara yẹn dúró. Iná ló lè mú ìrọ̀rùn dé bá àwa ilẹ̀ Yorùbá yòókù náà. Ṣé ọ̀rọ̀ bàbá wa yìí ṣó mú yẹ̀sì wípé tí òjò bá ń rọ̀ káyé gbọ́ àgbàrá tinú ilé ká lọ wo ibi tí òjò yẹn ń gbà wọlé ká kọ́kọ́ lọ búlọ̀kù ẹ̀ ná ọ̀rẹ́ ìsìtàbá tó pà ń gbọ́n àgbàrá nínú yàrá jáde ìmí à máa wọ bàbá a fún yín 2 minutes mọ́. wọ́n tó máa wọlé bọ̀ ókè náà tá a bá ní à ń tọ̀dọ̀ títí wa àgbàrá tí ń wọlé sọ̀dọ̀ títí wa nígbà tá a bá là ń di bí ìgbà pé kọ́lọ̀ mọ́jà ṣe wàhálà lásán. Bẹ́ẹ̀ni. Torí ibẹ̀ yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ iná ní kókó ìṣòro ilẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá yòókù. Kwara yẹn ni. Wọ́n ti sọ Kwara di Sambisa ẹ̀ lámọ́lẹ̀. So gẹ́gẹ́ bá a ti ń gbọ́ tó dodo sì ti fi ojú hàn Fúlàní ni Abdulrahman Abdulrasaq àbíké ni wọ́n ń pè Fúlàní ni. Ọ̀nà wo ni a wà gbà ní ìlú Kwara gbogbo ilẹ̀ Yorùbá pátápátá gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jó lórí ilẹ̀ Yorùbá pátápátá torí àwọn tí ń jó lórí búkú Fúlàní àtọ̀rìn wá yìí wọ́n ń wò wá o. Wọ́n ń wò wá. Wíwò wọn wá. Ìyẹn ò ti tọ́ kan àwa. Báwo ṣe kóra wa yọ kúrò ní àárín wọn tí wọ́n fi padà síbi tí wọ́n ti wá iná lọ bá wa. Nítorí wípé èmi ò tí ì rí ibi tí àjòjì ó ti wá sọ wípé tọ̀ òun fẹ́ wá sí ọrọ̀ ajé o ní ọ̀dọ̀ yín o tí ó wà tó àsìkò kan tájòjì náà tí ó wà máa bá yín dun ilẹ̀ yín bẹ́ẹ̀ dán nílẹ̀ ni. Èmi ò tí ì rí orílẹ̀-èdè tìrú ẹ̀ tí ń ṣẹlẹ̀ rí láyéláyé. So kí wọ́n bá wa kàn sí bàbá Bọ́lá Ahmed Tinubu náà kí wọ́n tètè bá wa gbé ìgbésẹ̀ lérí rẹ̀. Gbogbo tí ń ṣẹlẹ̀ yìí màmá mi ẹ dákun ẹ fún mi ní ẹgbẹ́ kan. Okay, go ahead. Ṣé rí gbogbo tí lọ́rin tí ń ṣẹlẹ̀ yẹn kéèsì ń dárúkọ àwọn mufti Ìwó wọ́n wà nídìí gbogbo ẹ̀. Àwọn Ràṣídì Àkànbí ẹ̀míyàwó wọ́n wà nídìí gbogbo ẹ̀ o nípa ti Kwara yẹn. Iná ni mufti náà sì fi ń sáré pé sẹ́ òun ọ̀fẹ́ kí àwọn elétò ààbò mi kí wọ́n wọ ìlú Ìwó yàtọ̀ fún tóun bá dá sílẹ̀ kí wọ́n lè máa fi kí wọ́n lè máa. Sunday Adéyẹmọ gbowó ṣá. Bẹ́ẹ̀ni àmóríà torí pé ẹ̀fẹ́ fún mi láyè dáadáa mo fẹ́ sọ̀rọ̀ lọ́bẹ̀ náà. Ó yá ṣẹ́ka ẹjọ́ yín ẹ̀yọ́ ẹ̀ kí èmi kọ́ ni mò ń ṣe show ó sì lásán lè mi. Bàbá wa yìí ṣẹ́ka fún wọn láyè sí kí wọ́n ráyè wọ́n láwọn fẹ́ go deep wọ́n láwọn fẹ́ fà á já ṣẹ́ka jẹ́ kó fà á já ẹni tó yẹ kàdé lọ́wọ́ àwọn èèyàn kárí kọ́mẹ́ǹtì wọn. Ṣé ká fi wọ́n lẹ̀ kàn fàájà wọn láwọn fẹ́ fàájà àwọn kan ní ẹ fàájà o wọn ní àfi ilẹ̀ kẹ fàájà máa fà á nìṣó. tó gbogbo ọ̀nà yẹn iná ni wọ́n ń wá wọn fẹ́ kí àwọn elétò ààbò ojúlówó ọmọ ọkọ Yorùbá wọn fẹ́ àwọn mufti àti Ràṣídì Àkànbí wọ́n ń wá ọ̀nà láti dínà rẹ̀ débi wípé àfihàn táwọn bá dálẹ̀ láàrin ara wọn tí wọ́n fi máa ṣe àwa ojúlówó ọmọ ọkọ Ìwó ní jàǹbá nílùú Ìwó gẹ́gẹ́ bí àwọn tìlọrin yẹn náà ṣe ń ṣe tí ń ṣe àwọn ojúlówó ọmọ ọkọ Ìlọrin tí ń ṣe wọ́n ní jàǹbá. Ọ̀nà àwọn ìgbésẹ̀ yẹn iná ni mufti náà plan àtolúwo láàrin ara wọn. Gbogbo tí wọ́n sọ nípa ti bàbá ju Sunday Igboho yẹn tí ń tùtùkùtù lẹ́nu tí ń sọ pé àwọn elétò ààbò ìjọba àwọn ni wọ́n lè ṣe àwọn ni wọ́n láṣẹ láti ṣe gbogbo kinní yẹn. A ò ní ìjùbọ́ ìlọ lórí ètò yìí ó dàbọ̀.